ṣe kọrin èmi tèmi lóye o kò sẹ́ni màmá kan ètí tálẹ́ǹtì mi yá lóde o grab your cup fíìmù tọmọdé gbọ́dọ̀ wò ní tágbà gbọ́dọ̀ wò tágbàkú gbọ́dọ̀ wò lọ́lọ́sọ lómìnira tí wọ́n gbọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ ọlọ́lá kò bá ronú sí. Ẹja gbèsè iwájú tó ní sọ wípé àkọ́kọ́ náà wọ́n bá kàdéhùn sókè ẹsẹ̀ kan ní kó ẹkú tọ́jú wa àgbẹ̀rẹ̀. Ẹsẹ̀ kan ní ẹkú ìtọ́jú wa àgbẹ̀rẹ̀. Àwọn àdúgbò bàbá fún ìlàsì ẹ̀. Àwọn àdúgbò bàbá fún ìlàsì ẹ̀. Òjò ṣùgbọ́n yẹ òjò rọ̀ àti pẹ́. Tí láti ẹ̀ ìgbẹ̀yẹ̀ fún ọkẹ́rẹ́ gan. Ṣùgbọ́n tí yẹ yìí. Ó bẹ̀rẹ̀ tẹ̀síkẹ̀tì. Àwọn àdúgbò bàbá fún ìlàsì media. Ẹsẹ̀ kan ní ẹkún ìtọ́jú bá bọ̀. Orí talent media. Ẹsẹ̀ kan ní ẹkún ìtọ́jú bá bọ̀. Láti January. Ẹsẹ̀ kan ní ẹkún ìtọ́jú bá bọ̀. Sophie Dimash. Ẹsẹ̀ kan ní ẹkún ìtọ́jú bá bọ̀. Sophie Teju. Ẹsẹ̀ kan ní ẹkún ìtọ́jú wa. Orí talent media. Ẹkún ìtọ́jú wa. Ẹsẹ̀ kan ní ẹkún ìtọ́jú wa. Orí talent media. Wọ́n bẹ̀rẹ̀ fẹ́rẹ́fẹ́ lórí talent media. Wọ́n bẹ̀rẹ̀ fẹ́rẹ́fẹ́. Láti ilé àkọ́kọ́ àlọ́kọ́ kalẹ̀kọ́ sálẹ̀ mídíà wọn pariwo rárá ní iye ẹ̀jọ́. Wọ́n bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀, wọ́n bẹ̀rẹ̀ fẹ́rẹ́fẹ́. Lórí internet media yìí, jíjẹ́ kò sọ́kọ́ olùdọ́là bẹ̀ ọ̀dọ́làdé olùdọ́là fún mi ó jẹ́ bẹ̀. Jẹ́pẹ̀ ló tó lọ sọ̀rọ̀ ṣáàtì. Sísí lẹ́nu ló jẹ́pẹ̀ ló tó lọ. Àwọn babaláwo ńláńlá, babaláwo ńláńlá, àwọn àfa ńláńlá, dọ́kítà ńláńlá, àwọn ọdúnrẹ́mù ńláńlá, wọ́n jẹ́ níbẹ̀, wọ́n wọ̀ kọ́kọ́ lórí ìtànẹ́ẹ̀tì mídíà. Wọ́n jẹ́ ní ọ̀rọ̀ sí wọn, wọ́n jẹ́ nínú streets wọ́n jẹ́ bẹ́ẹ̀ lórí talent media. Ẹsẹ̀ kan ní ẹkún ìtọ́jú.
ṣe o. Àyíká mi padà sí o. Àwọn ẹlẹ́kùn àpò aṣọ ìdúró. Olúwa tó ń bọ̀ ètò ìtẹ̀. Olúwa mi ò ní pé inú òwò rẹ̀. Àbúrò mi ò ní jà. Àwọn ẹlẹ́kùn àpò aṣọ ìdúró. Olúwa mi ò ní pé sẹ́yìn. Ìrànlọ́wọ́ aláìní ẹ̀sìn ọ̀rọ̀ tó dánwò. Ìrànlọ́wọ́ aláìní màmúkà wọ̀. Ẹ̀yin nìkan ni mo máa rí ní gbogbo Lagos yẹn. Ẹni Marius ó ti lò ní gbogbo ẹ̀sìn mẹ́rin. Ẹ̀sìn fẹ́ náwó fún lọ́rùn. Ẹ̀sìn máa ń bọ̀. Àwọn eléyìí wọ́n lè fún wa ní iṣẹ́ gbogbo ọ̀pọ̀ sí wọn. Àwọn eléyìí MC eléré ńlá ni wọ́n pè nínú ayé wọn. Mo máa ra wọn lẹ́kì. Ẹ tọ́jú MC fún yìí. Ní láti òkúpa dọ́là ìwọ́n tún lè Ghana rẹ̀. Ṣé Ghana bá ti rẹ̀? Ẹjọ́ tí o rẹ́sà kìí kájọ pẹ̀lú ìbàtà pẹ̀lú sí ìgbà tí ìgbà olùbí fún sí àwọn ilé onífàyà kájọ pẹ̀lú ìbàtà pẹ̀lú sí àti gbàdọ́là àti gbàwá mílíọ̀n nítorí MC nàgbà ìdí òníwọ́ nínú pé owó padà ilé ṣàmùfẹ́fẹ́. Lọ́jọ́ tẹ́bí bá pàdé òní bá wọ́n sí nílé. Lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀ lóko kí ni ní ti ti yó. Àwọn mẹ́ta rẹ̀ ojú yín lórí òpó yín òní kan pẹ̀lẹ́. Àmàlà ṣàǹfọ̀ ìgbàlá. Ibi èdè ṣe é fún àwọn òṣìṣẹ́. Ẹ̀pọ̀ sábà ẹ̀sìn èrò. Amáyọ̀rí sílé. Wàá gba ìsáré bẹ́ẹ̀ sí. Ẹ ká wá jókòó sí ìgbà ìjọ. Shall we talk about talent, media, television? Bẹ́ẹ̀ni. To àwọn tó bá wà á máa stream online. Then everybody tó jókòó sí ìgbà àtàwọn dájú mi tó jókòó sẹ́yìn yẹn máa fẹ́ kọjọ́ síwájú. Dọ́là jọ súnmọ́ ní gbígbà mo máa nídìí ọ̀ṣà. Dọ́là abẹ́ ẹ̀kọ́ mú reason abẹ́ ẹ̀kọ́. Ọmọ Fáwúsá, ọmọ Kàlàbà, rédè nílé ní ìdí ọ̀rẹ́ mi lè ní ọ́fíìsì, ìdí ọ̀rẹ́ mi lè ní ọ́fíìsì, ẹ padà wọ nẹ́ni nínú worship Sunday. Ẹ jẹ́ àjókòó ẹ̀jọ̀. Mo fẹ́ traditionalist lẹ́nu, so ní bínú mo fẹ́ gba àdúrà ẹ̀ ní ti oníṣẹ̀ṣe ni, so ẹ máa recite ẹ̀ tẹ̀lé mi bí mo bá ṣe fẹ́ gbà ẹ má bínú. Odùfà kan ló sọ wípé ìbàbá ló dùn gbé, ìkòkò ló dùn lù, wọ́n ní tá a bá bó nínú rìnrìn
oyin ata sí ni lọ́wọ́ oyin ata sí ni lẹ́nu adífá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń ṣe gbogbo tọkàn ò lójú wọ́n ní kó padà sẹ́yìn wọ́n ní kó lọ fi Elédùmarè ṣe bàbá jẹ́ orí mi gbà mí ìwọ ni mo gbójúlé ẹ̀dá mi gbà mí ìwọ ni mo fẹ̀yìntì torí a kì í fẹ̀yìntì Elédùmarè kójú ó ti ní gbogbo wa ta wá síbí ìbáyé ní ojú òní tẹ̀lé kankan wa o ọ̀nà á ṣí ọ̀nà á là fún wa o ojú òní tì wá bá ṣe support talent media lénìí nínú gbogbo ìṣesí ayé wa Olódùmarè á máa ràn wá lọ́wọ́ o lọ́la aṣíwájú wa Ọ̀rúnmìlà ní gbàdúrà. Ẹ jẹ́ bá mi fún Ọ̀gbẹ́ni Ṣẹ́gun ní àtẹ́wọ́ Ọ̀túnba ẹ̀sìn Ṣẹ́gun ojú láti àgbo kí ọ̀gá mi ẹ̀sà ẹ̀jọ̀ tẹ́bá fẹ́ fún mi lówó ẹ má ṣe sí pàmpé mo jẹ pàmpé lówó ó pè ní kẹ́ ṣe sí zenith máa ń jáwó mi ṣẹbi ẹni ó pè yẹn màálíà láti ń sìn ṣẹ́ẹ̀tì alright because of our time nísìn ẹ̀jọ̀ gbogbo àwọn ọmọ talent media pápátá ní kí ni tọ́ba wà ẹ̀jẹ̀ kan máa wọlé bọ̀ tó máa bèrè question kan nísìn ẹni tó bá gbà ẹni ẹ̀ máa gba 2-5 wọ́n máa sọ pé Yorùbá ò le èdè Yorùbá èdè tó dùn dáadáa ni ẹjọ́ ta ló lè sọ English fàájà ta ló lè sọ fún mi fàájà kí lè dé cut is down ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní báyìí and now I see cut is down alright now please can I have all the students of talent media ṣe ti ṣètò ẹ̀jẹ̀ máa bá lọ́jọ́ mùsùlùkùn ẹ̀ dákun. Alright. Gbọ̀ngbà tí wọ́n pẹ̀lú yín èmi kọ́ṣẹ́ lọ́wọ́ yín ni. Please all the talent group can we have you now because of our time àlọ́jọ́ mùsùlùkùn ẹ̀jọ̀. I want everything to be in order now. Thank you very much. Men on stage, are we ready now? Right now, mo fẹ́ máa gbé àwọn èèyàn sí orí high table. Sami best, please where are you beginning to bá wà jẹ́ máa bọ̀ nínú ilé. Nínú àwọn crew yẹn, please, I will need two. Mo máa ní àwọn èèyàn méjì tí wọ́n bá mi ṣiṣẹ́ as a usher. Sami best, please, can I have you on stage now? Wọ́n á bá mi jà sí díẹ̀díẹ̀. Right now, mo fẹ́ ṣe àfihàn bẹ́ẹ̀ ni àbá mi báyìí ní father of the day láti chief host so everybody tó jókòó sí nígbà pápátá mo sọ lẹ́kọ̀ọ́ sí gbogbo ilẹ̀ wa important sí wa so are we ready now? Alright ẹ̀ tí máa kọ́ pé sí orí high table ìgbà tí màá wọlé lẹ́kọ̀ọ́ mi tètè dáhùn mọ̀ ojoojúmọ́ lọ yàngì sí please I will say it just give me any beat ẹ̀gbọ́n bá mi apala tí bá yẹ lọ́dún mi adùn sí jọ. àwọn sàmì dà $10 onídòyàn méjì tó wá bá mi ọ̀ṣà lọ sórí ITV. bẹ́ẹ̀ tó lásìkò wa mo ní mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ togotogo bó ń ṣe Ògùn jáàmù Ògùn state ni o pé alhaji bẹ́ẹ̀ ni alhaji Abisogun ẹ bá mi fọ ní àtẹ́wọ́ ìjọ kọ́ máa bọ̀ lórí ITV please can I have my usher ṣẹjọ bá mi mú ọ lọ sórí ITV please please I need two usher alhaji Abisogun ibi kí ibi tí ọmọ wà ní kọ́ máa bọ̀ lórí ITV. Okay, so ọ̀nà bọ́ọ̀lù náà bí ìtura àsìkò wa káàbà ìgbà lásìkò jù bẹ́ẹ̀ ni bí mọ̀bíyá alájí ni àbáláyà bẹ́ẹ̀ ni bọ̀bọ̀ fi tọwọ́tọwọ́ pé ẹni tí mo lè fọwọ́ rọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ni
oyè rọ́ṣù ṣé mo pè dáadáa ṣé mo pè $10 please go any of you now. oyè rọ́ṣù orúkọ tó fún mi nìyẹn o wọn ti ní àbí alright right now ṣé ẹni tí mo fẹ́ gbé yìí tọ́jú wireless microphone mo ń lò ní èmi ni màá ṣe báńtà fún wọn ẹ̀yàn ṣàmìṣẹ́ ẹni tẹ́fẹ́ gbé yìí small but mighty ni o ẹni kúkúrú tó pẹ́ ní kúkúrú ránṣẹ́ afúnimáwo bẹ̀ CCTV fẹ́ ọ̀tún ní tẹlifíṣọ̀n yes láti ilẹ̀ yìí dókè òkun tọ́tún wá ní kámẹ́rà gbàlódé gbogbo tí wọ́n sọ ọgbọ́n tani mo sọ̀rọ̀ pa ẹ̀ if your hands are not too busy please let me welcome Ṣẹ́gun Òkèńlájà ṣẹ́ẹ̀tì ọ̀tún àwọn ọ̀nà ẹlẹ́yìn ní ẹ̀wọ̀ ẹ má pọ̀lẹ́ láì tẹ̀lé jàre ṣẹ́ẹ̀tì yọ̀bù tí wọ́n lè wọ́n ọ̀dà mọ̀ aláwọ̀ aláì dé fún ẹgbẹ́ máa tẹ̀lé báyẹn ẹ máa tẹ̀lé báyẹn ṣẹ́ẹ̀tì máa tẹ̀lé báyẹn who dey breathe. Speaking of notifications, call the notification on your phone to turn on notification access. Audio mark is getting played. Alright. Ibikíbi tí olówó Ifágbẹ̀yìn Ọlátìlẹ́yìn bẹ́ẹ̀ni Ifá white short on seat. Sọ́wọ́ ti gbé. Oh, good. Nice one. All right, in the 2 club and I now. Sammy Pez, do I live there? I'll be right back. Adure ọmọ ènìyàn lọ́pọ̀lẹ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́mọ ọ̀rọ̀ sọ̀rọ̀. Adure ọmọ ènìyàn lọ́pọ̀lẹ́ sípẹ́lẹ́ ọ̀rẹ́ ọ̀pọ̀lọ́ ló ń sọ̀rọ̀. Adure ọmọ ènìyàn lọ́pọ̀lẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀lọ́ ló ń sọ̀rọ̀. Ilé ọmọ ènìyàn lọ́pọ̀lẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀lọ́ ló ń sọ̀rọ̀. Ohun rẹ̀ ẹlẹ́yin wọlé wọn lé aṣọ ọmọ ilé ìlú pèlè ohun rẹ̀ ẹlẹ́yin wọlé wọn aṣọ ọmọ ilé ìlú pèlè ìlú àdúgbò ọmọ ilé ìlú pèlè ọgọlé ọmọ náà ló ń sọ àdúgbò ọmọ ilé ìlú pèlè ọ̀rọ̀ rẹ̀ ọmọ náà sọ̀rọ̀ àdúgbò ọmọ ilé ìlú. Thank you. Báyìí mo ní mo fẹ́ fi àsìkò yìí ẹ̀yọ́ ṣàmì ẹ̀yìn rà. Ṣé àìsàn mi náà ẹ bá mi kí jọ̀dọ̀ débi sára oyè rẹ́sọ̀ ìgbà tí sára máa kọjú rẹ́sì lò ìṣá oyè rẹ́sọ̀. Bẹ́ẹ̀ni afẹ́fẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀ mọ́ni mp mọ́ni ceo ìyá tó bí fẹ́lá gbọ́gbọ́ ẹ̀yọ̀ pé ìyá ìmúra ìfanitìní bẹ́ẹ̀ni pẹ̀lú gbogbo àdéhùn ìpapọ̀ fáyé ní ẹ̀jẹ̀ mi níbi tí wọ́n lè bá wà dọ́là gbogbo 3 member media tv media talent media tv ẹ máa ní kí ẹ máa lọ sí ijó ilé mọ́fíìsì kí wọ́n máa mọ́kọ́ lórí àìsàn táwọn sọ pé mrs àgbẹ̀gbọ́ ifá pòǹdé bẹ́ẹ̀ ni mrs àgbẹ̀gbọ́ ifá pòǹdé ẹ bá dé fá àhá
Mama ti ní yẹn ní sèkì so mama lọ́la. Mama olóko ọdún. Mama tún bí ọmọdé mú ọlọ́lá òǹbá òǹbá so. bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o kó rí inú rẹ̀ ó mọ̀ bá tòde jẹ́ kí wọ́n ó mọ̀ ṣàkóbá tàfẹ́gbẹ́ o màmá wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o. màmá tó ní mi bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o màmá mi bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè kó rí inú rẹ̀ mọ̀ bá tòde jẹ́ kí wọ́n ó mọ̀ ṣàkóbá tà o. Màmá wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè. Onílé eléyìí ẹ máa fi wọ́rọ̀ wa lọ. Ẹ mọ̀ pé imí ìdájí ara ìyá mi ní í ṣe. Ìtọ̀ òwúrọ̀ kùtùkùtù ara ìyá mi ní í ṣe. Ìyá Abídọ̀sìn ní bá Abídọ̀sìn rògùn amọ́lẹ́ńgẹ́ omi. Ọdún ọjọ́ ni mo lò nínú ìyá mi. Oṣù mẹ́sàn-án ni mo bá wọn lò nínú ìyá mi. Gbogbo èèyàn tó lábẹ́ amó òṣìṣẹ́ kalẹ̀ kó mọ́ jèrè ọmọ. Bónítọ̀ ń bá ṣiyán láyé kó lọ ọmọ gbọ̀bẹ̀ lọ́rùn ni. Ìyá mi lẹ́ o. Èmi nìkan kọ́ mo ládùn lẹ́ẹ̀kẹ́ gbogbo wa pátálà ní afárá òyìn lẹ́nu alájà ní dákun mọ́ ṣe wò mìíràn. Ọmọ pé ìyá ní ìwúrà o bàbá ní dígí o lọ́jọ́ ìyá bá kù ìdígí ẹni wọ mi
ìyá mi ó lálábà ọmọ lọ́jọ́ tí ọmọ bá ń sunkún lóhùn ìyá ni ó mọ jólà ìrìlù ikú ò ní pààyàn rèwerèwe láti Elédùmarè ọba ẹ máa ṣe apá àtẹ yóò sì máa ka ọmọ yóò ní kú ẹ̀yin náà ní bọ́ sọnù lọ́wọ́ àwa orí yóò ní kú láti Elédùmarè ọba. ẹjọ́ bí ó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni wọ́n pé iṣu kì í ta kó gbàgbé wé àgbàdo kì í yọmọ kó gbàgbé rùkẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọ̀fẹ́rọ́ kí ni wọ́n jẹ́ gbàgbé yeye tó bí mi ní ọmọ ìyá $100 ẹ̀ẹ́dọ̀ ṣe àpẹ yóò sì mọ ẹ̀ka ìkùnà burúkú nípò ìyẹn ọba oníjẹ́ mòsì ewu ní borí ọ̀rọ̀ rẹ̀ dá mi lójú ọmọ nìyàn tẹ́yìn ẹ̀yìn ṣe lágbára ọlọ́run ọba ẹni bọ ẹ̀yìn gbọ́mọ sí lọ́sẹ̀ dání mo gbàgbé ẹ̀ mọ̀ ẹ̀bẹ̀ ìwọ ọbẹ̀ ní kúkú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ lágbẹ̀rẹ̀sẹ̀ rẹ̀ sì pàdé olókun kábọ̀. àlùkò náà nígbèrè pàdé ọlọ́ọ̀sà mọ̀fìwé lọ́wọ́ omi mi odídẹrẹ́ nígbèrè pàdé olúwo àgbètí gbèrè pàdé olókun kó má gbèrè pàdé olókun má kó má gbèrè bọ̀ kó má gbèrè bọ̀ sọ́dọ̀ yá wa àlùkò tí gbèrè pàdé ọlọ́sà kó máa ń gbèrè bọ̀ wá sọ́dọ̀ màmá wa odídẹrẹ́ tí gbèrè pàdé olúwo kó máa ń gbèrè bọ̀ wá sọ́dọ̀ màmá wa ẹ ní tètè kú láṣẹ Elédùmarè ọba Elédùmarè ò ní jẹ́ kánjú kú. ìyàgbọ́ ni wọ́n bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o màmá wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè ìyàgbọ́ ni wọ́n bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o màmá wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè kórí inú ẹ mọ̀ bá tòlé já kí wọ́n ó máa ṣàkó bàtà láyé o màmá wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè màmá wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè màmá wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè kórí inú ẹ mọ̀ bá tòlé já kí wọ́n ó máa ṣàkó bàtà láyé o màmá wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè. kìràkìrà lọ sọ ibè egun lórí o kìràkìrà lọ sọ ibè egun lórí kìràkìrà lọ sọ ibè egun lórí o kìràkìrà lọ sọ ibè egun lórí ó borí ọ̀tá ẹ lóko àti ilé kìrà màmá wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ oko Oya wọ́n wà máa ń bá wọn bá. ẹ̀jẹ̀ ojo ẹ̀jẹ̀ ojo ẹ̀jẹ̀ ojo ìyá wa òjò látàná ẹ̀jẹ̀ ojo ẹ̀jẹ̀ ojo ẹ̀jẹ̀ ojo ẹ̀jẹ̀ ojo ẹ̀jẹ̀ ojo màmá wa òjò látàná ẹ̀jẹ̀ ojo odò kò tó lóòrè odò kò tó ọba odò kò tó màmá odò kò tó. Oya Shikia. All right, mo ní mo kí mọ́ mi bẹ́ẹ̀ ni mọ́ mi MD and CEO Talent Media TV nìyẹn. Right now kó tó di pé máa gbé dọ́là wọlé I will say it because of our time ah lọ́jọ́ mọ́ṣọ́lókùn Shiko Mega I see my brother Watimado. Tí Alhaji Abisogun bí wọ́n ṣe ń bọ̀ wá ṣé wọ́n ti wà round? Ẹ jẹ́ kí dọ́là kó get set. Good. All right. Dọ́là mi kí ni tó bá wà jà lọ́jọ́ Mùsùlùkùn please come over now. Ṣẹ́ẹ̀jì wọn ò dàmọ̀ túbà ọlọ́run. Ẹ̀yin tẹ́ bá wo fíìmù dáadáa tí bọ́dà ẹ̀ bá mú yín nínú fíìmù ọlọ́pàá ló máa ń ṣe jù ọkọ máa ṣeré àwọn olè eré disapia yẹn ó burú gan ní fíìmù o ó nice ló jẹ ayé ẹ mọ̀ ń fún mi lówó dáadáa ẹ mọ̀ ń fún mi lówó ọ̀rọ̀ yìí tó lásìkò wa it's the high time we want to make welcome the MD and CEO of Talent TV Media. Please, are we set? Dollar, please, can we have you now?
please be fast. Àròjọ Mùsùlùkùn. Ṣéńkó láàárọ̀ kùtùkùtù. Ọjọ́ Sunday. Wá ọ padà wọ náà ni. ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ wa dáàdi wa. All right now, oya máa bọ̀ ní sùúrù. Ó fún àìwá ṣọ́ọ̀ṣà mi léni. With all due respect, mo fi tọwọ́tọwọ́ pé Mr and Mrs Adọ́láhàn sórí IT bẹ́ẹ̀jọ́ bá mi fọ́ láti ẹ̀rọ ìjọ. Ẹ má ti fún mi lówó tí tẹ́ bá ti jókòó màá wá gbà Mr and Mrs Dọ́láhàn. Àwọn ṣàmìdá to the ITV Mr and Mrs Dọ́láhàn ẹ bá mi tọ̀tọ̀ bí wọ́n lọ sórí ITV báyẹn bẹ́ẹ̀ ni. Ṣé wọ́n ti ń bọ̀? Níbo lọ́wọ́? Àwọn nìyẹn náà. Escort wọn ni mí ní kẹ́gbó escort wọn lọ sí right table. You're welcome sir. Ẹ káàbọ̀ sir. Yes sir. Tẹ́ bá fẹ́ fún mi lówó ẹ má yẹ sóde pampi mo jẹ pampi lówó ẹ̀yin dẹ̀ ni onídùúró mi. Alright so are we set to go now? Yes because of our time now. Dollar show ti set. Please go Talent Media TV. All the crew, this is the high time. We want to make welcome their post to the auditorium now. I just say Alhaji Abisogun short today. Abisogun rather. Ṣé wọ́n ni? Mo ti pè ọ́ látàárọ̀. Mo fi tọ̀tọ̀ pé bá mi wọ́n á ti máa gbọ́ Alhaji Abisogun. Bá mi ọwọ́ méjì rè lókè o. Ẹ jẹ́ bá mi fi àtẹ́wọ́ gbé wọn dìde. Bí kíbi tó bá mi fi àtẹ́wọ́ gbé wọn dìde. Onílù bá mi tẹ dùrù rẹ fún ọjà rẹ. Mi ìmọ̀ wọ́n ti lọ chéjì. Alhaji ọ̀gá mi sá Abisogun. Bí bá mi ọ̀gá mi ẹ̀kọ́ sá. Dọ́là are we set? Ẹ dákun ẹjọ́ àròjọ Mùsùlùkùn tí dọ́là bá ti ṣe tẹ́jẹ́ kí ètò ìṣètò ìjọ. Ẹ jọ kí gbogbo yes all the crew please can I have you straight now? Nísìn mo fẹ́ fi tọwọ́tọwọ́ ẹ jọ yàtọ̀ sí àtọ́wà lórí ITV ẹ má bínú I want a standing ovation for Benny the young and mighty what I'm talking about ẹ jẹ́ bá mi fún ní àtẹ̀wọ́ ẹ bá mi fún ní ìfọ̀tí sorry ẹ bá mi fún ní àtẹ̀wọ́ ẹ jọ mo fi tọwọ́tọwọ́ gbé yín dìde let's give him a standing ovation as we make welcome yes young and vibrant no other person I'm talking about the MD CEO of Talent Media TV. No other person but D-Dollar. Whatever funny to wọlé ni o. wọ́n dá money. Talent Media. ayé tí wọ́n ní wọ́n jọ òjàyé aláyé. wọ́n dá money. Talent Media. ayé tí wọ́n ní wọ́n jọ òjàyé aláyé. pariwo bó ṣe ń jà fún ẹ òwò. ìmọ̀lára rẹ̀ ṣáni mò ń rí ọba tó ń jà fún ẹni gọ̀gọ̀. ìyógo ìforúkọ rẹ̀ Talent Media bó ṣe ń jà fún ẹ òwò. ìmọ̀lára rẹ̀ ṣáni mò ń rí ọba tó ń jà fún ẹni gọ̀gọ̀. ìyógo ìforúkọ rẹ̀ bàbá olùtọ́jú ènìyàn sára rẹ̀ náà rẹ̀. Jésù olùtọ́jú ènìyàn sára rẹ̀ náà rẹ̀ sára sí bàbá olùtọ́jú ènìyàn sára rẹ̀ náà rẹ̀ gbogbo Talent Media Jésù olùtọ́jú ènìyàn
ọ̀dàgùntàn ọ̀tún kún fún mi jẹ́ kí ló jẹ́ olóòtítọ́ Jésù ọlọ́run mi. mo bá yé a ti fẹ́ mi fún ọ̀dàgùntàn ọ̀tún kún fún mi jẹ́ kí ló jẹ́ olóòtítọ́ Jésù ọlọ́run ní sọ wípé ọlọ́run bàbá lọ́lá èmi máa ríṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run bàbá jíde èmi máa ríṣẹ́ ọwọ́ rẹ̀ tálẹ́tìríà ọlọ́run 1930 lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yánu èmi táyé mi tọ́lọ́run kò jẹ́ kó yé ó yẹ ẹ orí talent ènìyàn ṣe bí ọlọ́run wọn bá ó ní kò lè bọ́ sí ibú àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá ò ṣe wọ́n ní bí kò sí àwọn wọ́n ní kò lè ṣe é ṣe àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá ò ṣe wọ́n ní kò sáyé lókè ó wáyé fún yín lókè owó kò fọ́lẹ̀ ní ìyanu lórúkọ kò sí o kò sáyé lókè ó wáyé fún yín lókè owó kò fọ́lẹ̀ ní ìyanu lórúkọ bóyá kò sáyé dọ́là ó ní kò fáyé lókè owó kò fọ́lẹ̀ ní ìyanu nítorí dọ́là ló ní sọ wípé ó fẹ́ ṣẹ̀mí lọ́wọ́ ọlọ́lá tí mo bá lòdì dọ́là ọ̀rọ̀ tìyẹ náà àdáyé o nítorí dọ́là ifá mi olóore ifá mi olóore ifá mi olóore ifá mi olóore tó ṣe mí kàn ó tó mi ọ̀sáyẹ̀kù ifá yẹ̀wé ọ̀sáyẹ̀kù yẹ̀lò ní tèmi oṣù rẹ̀ ifá mi olóore ifá mi olóore oore tó ṣe mí pọ̀ ó tó mi ifá oore tó ṣe yẹ pọ̀ ó tó mi ọ̀sáyẹ̀kù ló sọ omi ẹni rẹ̀ gbogbo tálẹ̀ ìtúndà ẹni ṣe mí pọ̀ ifá mi olóore ifá mi olóore ifá mi olóore gbogbo ìgbà mi lẹ́kọ̀ọ́ tẹ́lú mi olóore ifá mi olóore ifá mi olóore ifá mi olóore ifá mi olóore bóyá ibi tí wọ́n gbà kọjá làwọn kan gbà bọ̀ sọ́dọ̀ ó jẹ́ tó máa ra rẹ̀ dán láwọn kan jẹ́ tèmi bọ́ ohun gbogbo tó jẹ́ bàbàrà fún wọn sóòmù ló fi ṣàrà fún rẹ̀ torí mo ra nọ́mbà ní ìrírí OFC ìrírí tí mo rí làwọn kan rí ṣùgbọ́n àánú ẹja kọrin fa tí mo rí làwọn kò rí lórí ìtọ́jú pé bó ya ọ̀pẹ̀pẹ̀ rí bí bá ṣe dùn tó ọ̀pẹ̀pẹ̀ ọ̀yẹ̀ ṣe sùn yẹn ló sanwó mi ẹni yóò ṣe wọ́n sanwó tọ́lẹ̀tì mídíà ifá mi olóore oore tó ṣe mí pọ̀ ó tóbi ọ̀yẹ̀ fẹ́kùn yẹn ló ní tèmi ṣe máa fi jó sọ díẹ̀ máa fàyàyà sọ díẹ̀ ifá mi olóore dára ifá mi báwo lọ pẹ̀lú ọmọ dára ifá mi báwo lọ pẹ̀lú ọmọ. Ifá mi olóore ifá mi olóore ifá mi olóore ifá mi olóore oore tó ṣe mí pọ̀ oore tó ṣe mí pọ̀ bóyá oore tó ṣe mí pọ̀ fún oore tó ṣe mí pọ̀ ó tó mi. ijó yìí pọ̀ alright ẹ jẹ́ bá mi fún ní àtẹ̀wọ́jà rẹ̀ yeah that is dollar well mi ìmọ̀ kan tá a wá ṣe ní bíbáyìí. An Englishman would say, want to hear from the horse's mouth. Ọmọ àsọdúnkọ wọn fún wa. The main reason ìdí pàtàkì tá a ṣe wọn bíbá ilé ní. Yes, agbada ìpọ̀ 1,500 aláwa láì.
Mi ti ẹ̀ mọ bí tí mi bá ti bẹ̀rẹ̀. Anywhere ni kò ti bẹ̀rẹ̀. Níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí? Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a wà ń jókòó yìí. Ìgbà ẹlẹ́ẹ̀kejì ní eléyìí lágbára Olódùmarè a máa ṣe 1,000 of it. Ẹ jẹ́ á ṣàmì dáadáa. A máa ṣe 1,000 of it. Kí ló dá talent media sílẹ̀ tó fi wá di ohun tí à ń péjọ wò báyìí? Ní 2007 la bẹ̀rẹ̀ talent media. A pè ní talent media ń gbà yẹn, New Glory Drama Ministry la pè é. Ṣùgbọ́n nígbà tó di 2012 òun la change ẹ̀ sí talent media, àwa àdí TV mọ́. Nígbà tó di 2003, that is last year, àwa come up with new idea of appreciating people for their effort. Ẹ jẹ́ ká wò ó, tí àwọn AMVC award bá wà, tí àwọn award kan tó wà tó lórúkọ àti agbára ju AMVC lọ, ẹ jẹ́ kí àwa náà wọ̀nà tá a lè gbé gbà láti máa celebrate ara wa. Kó má jẹ́ pé ìgbà tí a bá kú nìkan la máa tó bẹ̀rẹ̀ celebration. Ẹni tó bá ti lè ṣe nǹkan fún ọdún kan, ó deserve kí wọ́n decorate ẹ̀. Ó deserve kí wọ́n celebrate ẹ̀. Òun la ṣe wá pa ẹnu pọ̀. Wọ́n ti ọjọ́ tá a kọ́ bẹ̀rẹ̀ àbá yẹn. Èmi àti Àríkẹ́ Ewu lájọ bẹ̀rẹ̀ lọ́dún yẹn lọ́hùn pé why can't we do this? Why tá a fi ṣe lè? Ṣùgbọ́n àrò Ọlọ́run dẹ̀ gbà fún wa. Àwa ṣe ọdún àkọ́kọ́ tọ́nà kọjá bá a ṣe lérò. Ìgbà táwa wò pé ẹ jẹ́ á tún gbìyànjú. Nígbà tá a rí pápọ̀kọ́ yìí da, dájúdájú ohun tá à ń ṣe nǹkan tí ó dà ní àtẹ̀síwájú. Òun ló wá bí 2024 Talent Media Award. Àwa wò pé kó má jẹ́ award nìkan láwa máa ṣe, ẹ jẹ́ ká máa wá movie kan, ká máa produce ẹ̀, ká máa fi tèmi. We started with owó. We did part 1, part 2, and part 3. With the support of all Talent Media members, all my crew and cast, àti àwọn tó wà nílẹ̀ àtàwọn tá a fi owó pè láti ta. Torí èèyàn kan ò kí ń dá ṣe fíìmù. Gbogbo wọn dẹ̀ dìde. Ẹni tí mo tún máa tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù, òun ni gbogbo àwọn tó jẹ́ Talent Media, torí kò ṣe é dá ṣe. Tí bá ní kí n máa dárúkọ ilẹ̀ máa kú, mo kàn fi Talent Media kọ́ gbogbo wa kọ̀ mú kí wa pé thanks so much for the support, courage and confidence. Lágbára Olódùmarè, nígbà tá a bá máa ṣe 2015, ẹnikẹ́ni ò ní yọ sọ̀nù. Eléyìí tí a wá fẹ́ kó jáde lónìí tí a ní ká tún tì síta fáwọn èèyàn kọ́ lọ́ máa wò ní péèjì wa, òun la pè ní àkókò. Àkókò. Kí la mí báyìí àkókò? Wọ́n máa sọ fún wa nígbà tó bá dé ìpele tí a lọ. Mo dúpẹ́ lọ́wọ́ màmá tó bí mi lọ́mọ torí tí wọn ò bá bí mi, ó ṣeé ṣe kí gbogbo eléyìí máa wáyé nírú ìjókòó ìníyìí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dẹ̀ dúpẹ́ fún àwọn ìyàwó mi náà. Mo dá ọpẹ́ fún wọn, ọpẹ́lọpẹ́ wọn àti Ọlọ́run. Thanks so much. Lọ́dún tó ń bọ̀, àjọ máa ríra wa. Are you ready? Bàbá ṣe bóun ni mo ń ké sí dókítà àgbà ni èmi ni tí ń jẹ́ èmi ni ẹlẹ́bùrú ìkẹ́ fúfúgbò tí ó lábàwọ̀n lélẹ́dùmarè yọba ìbárúbọ ọjọ́ ìbárúbọ ọjọ́ ṣe bóun ni mo ń ké sí kábíyèsí ẹlẹ́dùmarè yọba ọba tó tó bí arú ọba rẹ̀ bí oṣù ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ṣe bóun ni mo ń ké sí ọba tó mọ́ tó dídí ọba tó tó lélẹ́dùmarè
lágbára lẹ́nu máa gbà jẹ́ yìí. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ orí pé dídé torí pé dídé orí èèyàn péré orí èèyàn pé tí ọba ayé ló kú pé torí dídé kó. Ìtọ́jáde o ẹ wá máa dáwọn olùkọ́ wípé títí bá ti kún lólùparẹ̀. Ọba tó gbé ti mímọ́ tó jẹ́ mímọ́ tó wẹ́ mímọ́ tó fi mímọ́ bọ̀dà bí àtọ̀ dúpẹ́ lọ́wọ́ àti ìdáyà láṣẹ àkọ́rọ̀ àlọ́ tó kù ti di lele bàbá tó gbé látọ̀ kùtùkùtù tó kọ́ mọ̀lẹ́kẹ́ rí ọ̀tọ̀. Dúpẹ́ lọ́wọ́ yẹn tó tọ̀lọ̀pọ̀ rẹ̀ wá sí ní ayé. Abiyamọ ọjọ́ orílẹ̀ ọ̀kẹ́rẹ́ ọjọ́ tí ọ̀kẹ́rẹ́ tẹ̀lé tuntun ló lọ́kọ̀ jábọ̀dá. Olórí rẹ̀ fún mẹ́fọ́ ọkọ̀ tó mẹ́ta abiyamọ tí wọ́n fi pèrè abiyamọ nílé ayé. Dúpẹ́ lọ́wọ́ abiyamọ tó kú tó abiyamọ kò já gbòrògbòrò ìfọ̀dé lọ́kọ̀ ògbóni àìfọ́nìjọ́ ayé òkú tẹ̀lé lọ́gọ́rẹ́ lẹ́sìn fọ́sà. Ìfọ̀dé lọ́kọ̀ ọ̀rọ̀ ìṣiṣẹ́ tó máa bẹ wúlẹ̀ náà máa fi kùn yàrá kò ní ṣẹlẹ̀ sí ọ lọ́gọ́rẹ́ lẹ́sìn máa tà sí ẹ̀yìn. Ìfọ̀dé lọ́kọ̀ wó. Mo ti bẹ dúpẹ́ lọ́wọ́ yẹn ṣé tó tọ̀lọ̀bọ̀ ẹ̀ wá sí ayé. Tẹ́ni dọ́tọ̀ máa rí jẹ ìyá tó bí olómo nírí jẹ. Tẹ́ni dọ́tọ̀ máa rí yẹyẹ tó bí olómo nírí ni. Tẹ́ni dọ́tọ̀ máa gbójẹ ìyá dọ́tọ̀ máa yí dàrú. Sọ́wọ́ yẹyẹ kọ́ wá sọ fún wúyẹ́ fún àná. Onítọ̀ máa kó bá jáde gbòòrò. Okay, Abilofa. Abilofa o ìyẹ̀rú Abilofa o. Abilofa Abilofa o. Ìyẹ̀rú Abilofa o. Ìyẹ̀rú ọ̀gá ọmọ ló fà mọ́jọ́ ọmọ lálọ́ bí ọ̀n bá bí sùjọ́kọ̀. Ìjàkadì lọ́rọ̀ èèyàn fà. Ìjàkànjàkàn tí wọ́n jà nílò lálọ́ mi. Ìjà òun ṣojú èbè lọ́fà oṣooṣù gbòòrò nínú oko. Oṣù lágùn ọmọ nínú oko. Èrè nílò ọ̀fà àbàrẹ̀ ní kárí oko. Ìyẹ̀rú ọ̀kíní lágùn nọ̀nàbọ̀ nínú oko. Ìwọ̀n ọmọ rẹ̀ ọmọ bùrẹ̀ ikọ̀ gbòòrò jù kọ́lọ́ nílò lálọ́ mi. Bí kò bá jù kọ́lọ́ nílò lọ́fà ọmọjọ. Ogun ńlá ló dá nílò àwọn bàbá tó bí ọlọ́mọ. Lọ́dàpọ̀ mo wá ní Abilofa Abilofa o. Ọdọọdún la arúgbó ọdọọdún la dáwọ́ síta ọdún kò ní dé ìpínlẹ̀ tó máa wọ̀. Orí nílé là ń sọ̀rọ̀ àtàrẹ ire lójú orí òkújú rẹ̀ ó mọ̀ oríire. Orí ó ti sọ́dún wẹ̀ yọdún ayọ̀ ọdún dùnú ló sì mọ̀ ṣe. Orí afẹ́pà láyé fẹ́ràn ayé òní fi ọ̀pá. Ó wà ní bùrìbùrì. Olúwa rẹ̀ yóò dín ní sí. Ọdún bùrìbùrì náà ọlọ́wọ́ ti tẹ̀. Àṣẹ. Àtùpàlà ìjẹ́ Amúlùdùn, inú mi dùn, amúlùdùn, inú mi dùn, amúlùdùn, inú mi dùn, ìtàláwà, gbọ́dọ̀bà, ìtẹ́mọ̀lá. Ó ti lọ fáfá, yébò, 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 amúlùdùn, inú mi dùn, amúlùdùn, inú mi dùn, amúlùdùn, zẹ́n. Rọ́ọ̀tàdà, thank you very much, yébò. Thank you very much. All right, now please can we have our seats now? Ẹ jẹ́ ká jókòó báyìí. Àròjọ Mùsùlùkùn àtètè pẹ́ bẹ̀rẹ̀. This is already after 5 and any minute from now I'm advised you bẹ́ẹ̀ni kọ́mọ́ ni bẹ́ẹ̀ni. Mo ní mo kí bá mi oyè Rósùn dọ́bù tó àlè wọn dámọ̀. Bá mi mo kí n láti bí báyìí. We have a lot of program to do today but a máa ṣe bẹ́ẹ̀ni kọ́mọ́ ni nítorí àsìkò wa ṣẹ̀kójú rọ̀. Àwọn dẹ́sì wà lára òjò yẹn ọ̀nà ọgbà dẹ́sì jì díẹ̀. All right, kó tó di pé a máa lọ sí ibi tá a ti máa fi ẹ̀bùn ránṣẹ́. The main reason why we are here today, àkókò ní orúkọ movie tire time tó dẹ̀ wà ní YouTube. Dollar please can I have you over here? Dollar dákun jẹ́ máa bọ̀ mí báyìí. Ẹ jọ kí Adémọ́lá Ẹlẹ́fẹ̀ kí wọ́n get set.
all right ẹ jọ mo nídìí kan náà àwọn crew member kó jókòó síbẹ̀ yẹn wọ́n ní àwọn kan wà tẹ́fẹ́ shoot tẹ́fẹ́ ṣe drama ẹ̀yin tẹ́fẹ́ kọrin ẹ lọ forúkọ ẹ lẹ́sìbẹ̀ yẹn and each of you has just 2 minutes but I want to manage the time very well. all right Amoka studio then mo ní mo ṣe àfihàn kábíyèsí tá a máa wo program wọn bẹ́ẹ̀ ni lówùrọ̀ láwa mo kí n bá mi you're welcome sir so they going streaming on live now so with all the respect I know my humble name Olúwaṣemilore Ọbátẹ́ni Adédoyin Israel also known as MC Honeyboy I've been your host ṣé mo lè rí Adémọ́lá. mi ò mọ̀ pé gbogbo iṣẹ́ tí mò ń lò pẹ̀lú àwọn client yẹn mi ò mọ̀ pátó bọ̀tán rẹ̀ wá tí mo wá lọ sóde tí mo sọ̀rọ̀ wọ́n wá ní bọ́ọ̀dà calm down ẹnu yẹn rọ̀ ó wá ń jẹ mí lójú pé ṣé kí ló ṣẹlẹ̀ gan-an ṣé iṣẹ́ tí mo ṣe ló ń fa ṣé rí fàkọ́ṣẹ́ ti dé ni àbí kò tí ẹ̀ yé mi. ẹ má jẹ́ kí n parọ́ fún yín gbogbo tí mo sọ yìí o àlá ni àsálà ọmọ ńlá mo rí bí Nàìjíríà fẹ́ rí láyé òde òní mo á wò pé aláìfà lè fẹ́ ọyà ẹ̀jẹ̀ mi náà gbìyànjú yahoo wò tí bá ti wá mú fún mi ọ̀dọ̀ tó ti fẹ́ lọ kọ́ sẹ́ channel tó tiẹ̀ tó sáré bá mi dá lókè dùn lórí fóònù mi òun lọ́wọ́ yá bíi 6 tí bá ti wá tọ́ dátà wáyé mi tó yẹ pé 1 gig ni mo máa ń rà ṣé kí n mọ́ parọ́ fún yín láàrin ìṣẹ́jú méjì 1 gig ti tán so tí bá ti wá rántí ìkan tó ṣẹlẹ̀ sí mi lójú àlá yẹn máa wò pé abẹ́lé ṣẹlẹ̀ sá kí wá jáde sáàrin èèyàn lẹ́yìn ìgbà tí bá ṣe gbogbo nǹkan mèremère táyé ṣe kí wọ́n máa sọ pé bọ́ọ̀dà ibi tí bá ti dé kí wọ́n ní bọ́ọ̀dà alẹ́ ló yẹn tó lè ṣẹlẹ̀ sá kí ni àwọn ọmọ back me up èmi wà nílé ṣe nǹkan yẹn mọ́ kó máa jẹ́ pé bóyá nǹkan tí mo rí lójú àlá yẹn end of day ó pa ọmọ àpàdà ṣẹlẹ̀ sí mi. point you have just 2 minutes ìṣẹ́jú méjì péré lẹ́ni lórí bíbá yìí kábíyèsí lówùrọ̀ làwọn àbò kí n bá mi alright thank you. tọ ìjẹ́ ìbá tó dá ayé ọba tó dá tiẹ̀ sórí ewé àṣẹ̀dá tó dá tiẹ̀ sílẹ̀ èèpẹ̀ ìbàlọ́wọ́ àtẹ̀tẹ̀ kọ̀dá ayé tó dá tiẹ̀ sófù jagodo ìbàlọ́wọ́ lóhùn lókè ọba àgbàlagbà igúnnugún náírà náà ń dásà àgbàgúyè àkàlà náírà náà ń dásà bàgẹ̀bàgẹ̀ àjàní akẹ́rì náírà náà ń dásà èrìkìkẹ́ náà ń dásà ọ̀rọ̀ sísọ mo tún ti dé ságbére ẹja filẹ̀ fẹ́ni tó ní ìjẹ́ ẹ kú lé o mo kọ́kùnrin mo kóbìnrin àjàní akẹ́rì yín náà rí tí fèbí sọ̀jìnì ọ̀rọ̀ ẹ̀yọ́ ọmọ Yorùbá dà ọmọ Yorùbá tó dára rẹ̀ lójú jẹ́ ìrọ̀rọ̀ rẹ̀ lókè kò ní bàjẹ́ mo nílò ọkùnrin méjì tó dára rẹ̀ lójú tó lè wá fún ìdíje obìnrin méjì náà tó náà dára rẹ̀ lójú obìnrin méjì ọkùnrin méjì ta ló sọ pé kò pọ̀ kẹ̀ àti ọkùnrin ó kú obìnrin ẹ jókòó ẹ̀yin lẹ́la ayé obìnrin méjì tó dára rẹ̀ lójú Dèmíládé a fẹ́ ṣe ìdíje nípa àṣà Yorùbá ìdíje òwe àkànlò èdè àwọn ìbéèrè Yorùbá lóríṣiríṣi àwọn ìbéèrè náà lé àwọn ìbéèrè tèmi àtẹ̀yìn mọ̀ náà ni ẹni tó bá sì gbégbá orókè yóò láǹfààní àti fi ẹ̀bùn ṣe ìfàjẹ àógbẹ̀bùn ẹni tí ó bá kópa ní ìsìn kò gbọdọ̀ wá láti inú talent media afẹ́ aláàtà la fẹ́ ẹni tí kìí ṣe ara wa nínú ìkànnì talent media ó kú obìnrin ọ̀kan ṣé kí n mú yàn fúnra mi.
náà ni. Mo fẹ́ mú yàn akéwì wa ẹ̀yin ẹ mọ̀ bọ̀ ẹ wá sojú àwọn obìnrin ẹyọ kan sí ní apá bí ẹ ṣeun ẹ mọ̀ bọ̀ ọ ti dá a báwọn. tọ́ ìjẹ́ ẹ̀ ti ṣe tán. ìjẹ́ ẹ̀ ti ṣe tán. ẹnìkọ̀ọ̀kan ní ìbéèrè márùn-ún. gbogbo ìbéèrè tó wà ní àyè ó jẹ́ ìbéèrè ọgbọ̀n láti ìbéèrè kẹ́kẹ́ tó fi dé ìbéèrè ọgbọ̀n. ẹ láǹfààní láti mú ẹ láǹfààní láti mú nọ́mbà láti alákọ̀ọ́kọ́ dé orí ọgbọ̀n. Ta ló ti ṣe tán? Ta ni ó mọ̀ bá ń kọ èsì ilẹ̀ báyìí? Ẹ̀yin ni A, ẹ̀yin ni B, ẹ̀yin ni D, ẹ̀yin ni E. Tọ́ ẹni àkọ́kọ́ ẹ mú ìbéèrè. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án mo fẹ́ràn ìbéèrè yìí púpọ̀. ẹ dárúkọ àwọn olórin àpàlà mẹ́ta ní ilẹ̀ Yorùbá. olórin àpàlà mẹ́ta ní ilẹ̀ Yorùbá. àkókò yìí ti bẹ̀rẹ̀. Rashidi Àpàlà. Rashidi Àpàlà bọ̀dá mi. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà. Rẹ̀mí Àpàlà. Rẹ̀mí Àpàlà. Rẹ̀mí Àpàlà ta ni jẹ́ bẹ́ẹ̀? Rẹ̀mí Àpàlà. Yomi Àpàlà. Yomi Àpàlà Yomi Ọlábísí ó kù kan. Sóòlòlò. Sóòlòlò ẹ̀sì òdò nágbà sóòlòlò kọ́ ló kọ rẹ̀. Musiliu Haruna Sọlá inú kọ rẹ̀ kìí ṣe sóòyòyò. ẹnì kejì ẹ mú béèrè. ìbéèrè kẹrin. ìbéèrè kẹrin. ẹlẹ́ẹ̀kẹrin. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin. kí ni 500 ní èdè Yorùbá? 500 ní èdè Yorùbá. ọ̀ọ́dúnrún ẹ pàtẹ́wọ́ fún wọn nítorí pé wọn ò gbà á. ọ̀ọ́dúnrún ikọ́ ni 500 ní èdè Yorùbá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀là ń pè 500 ní èdè Yorùbá. ẹnì kẹta. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá. olórin takasúfè mẹ́ta tí wọ́n ń lo èdè Yorùbá láti fi kọrin. olórin takasúfè mẹ́ta. Ṣèyí vibes. Ṣèyí vibes àkọ́kọ́. Q-dot. Q-dot ó di méjì. àkókò yín ti ń lọ o. Àṣàkẹ́. Àṣàkẹ́ ó di mẹ́ta ẹ pàtẹ́wọ́ fún wọn. ẹ bá ń kọ márùn-ún lẹ̀ fún wọn. ẹnì kẹrin. ìbéèrè kejìlá. ìbéèrè kejìlá. ọmọ ìlú wo ni Máremí Àjànsórò ọmọ ìlú wo ni? Ifẹ̀ ẹ pàtẹ́wọ́ fún wọn o. Máremí èso ọmọ Ifẹ̀ Ọ̀fà ni Máremí ti wá. wo gbá wo Máremí èsè ọmọ Ifẹ̀ tẹ́ bá lọ kàtó dáadáa. ẹni àkọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè karùn-ún. ìbéèrè karùn-ún. mo fẹ́ràn ìbéèrè yìí púpọ̀. ẹ fi àmì sí alápàǹdẹ̀dẹ̀. 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 ó rọ̀ bí ẹ̀kọ́. alápàǹdẹ̀dẹ̀.
ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fún olùdíje alákọ̀ọ́kọ́ ẹ sọ fún wa yín ó ti lọ ẹnì kejì ẹ bá ń kòdólẹ̀ fún wa ẹnì kejì ẹ mú béèrè ẹnì kejì ẹ mú béèrè alápàǹdẹ̀dẹ̀ ọ̀yà ìsọ alápàǹdẹ̀dẹ̀ ó ti lọ ọ̀yà rèmi dòmí dòdò. alápàǹdẹ̀dẹ̀ rèmi dòmí dòdò. ẹ pàtẹ́wọ́ fún wọn wọ́n gbà ó ẹ bá ń kọ márùn-ún lẹ̀ fún wọn ẹnì kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fún ẹ̀yin náà. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ irú ọmọ wo ni Yorùbá ń pè ní òní òní irú ọmọ wo ni Yorùbá ń pè bẹ́ẹ̀. ọmọ tí wọ́n bí sọ́jà. ọmọ tí wọ́n bí sọ́jà àtẹ́wọ̀ yìí dáa òní ọmọ tí wọ́n bí sọ́jà ṣàkàṣàkà yìí síọ̀ olódo ràbàtà òní lọmọ tí wọ́n bí tó jẹ́ pé ìmọ̀ ń sunkún ìsábà máa ń sunkún ọmọ tí wọ́n bí tẹ̀lé òní ni wọ́n ń pè ní ọ̀la ẹnì kẹta ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fún ẹ̀yin náà ẹ mú ìbéèrè mo ti sọ pé òní ọmọ tí wọ́n bí tó jẹ́ pé ó máa ń sunkún wọ́n máa ń pè ní òní. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì orí ẹyẹ ní mògún ta ìṣẹ̀ ló pọ̀ níbo gan ni wọ́n ń pè ní mògún orí ẹyẹ ní mògún o ta ìṣẹ̀ ló pọ̀ ẹgbọ́ níbo ni wọ́n ń pè ní mògún mògún ò ń sọ fún òdòǹdòdò gọ̀pẹ́ mọ́ àbí orí ẹyẹ ní mògún ta ìṣẹ̀ ló pọ̀ níbo ni wọ́n ń pè ní mògún ògún onírè ọkọ mi ẹ̀jẹ̀ mo lú ẹran àsìkò ti lọ o mògún ni ibi tí ojúbọ Ògún tí wọ́n máa ń bẹ̀rẹ̀ àwọn aláìṣẹ̀ sí wọ́n wí pé orí ẹyẹ ní mògún ta ìṣẹ̀ ló pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní mògún tó jẹ́ pé wọ́n ti bẹ́ orí rẹ̀ sídìí Ògún tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló gbé débẹ̀ ẹnì kẹrin ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fẹ́yìn náà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ti mú ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà ọba wo ni wọ́n kọ́kọ́ kí ní kábíyèsí ní ilẹ̀ Yorùbá ìbéèrè yìí rọ̀ bí ẹ̀kọ́ ọba wo ni wọ́n kọ́kọ́ kí ní kábíyèsí kí ló kọ ọba náà. ẹnìkan ti sọ ánsà aláàfin tìlú wo aláàfin Ọ̀yọ́ ẹ pàtẹ́wọ́ fún wọn ẹ pàtẹ́wọ́ fún wọn aláàfin Ọ̀yọ́ ni wọ́n fẹ́ gbà ṣùgbọ́n wọn ò gbà ṣùgbọ́n mo fún wọn aláàfin Ṣàngó ni wọ́n kọ́kọ́ kí ní kábíyèsí ẹ bá ń kọ márùn-ún lẹ̀ fún wọn ẹnì kíní ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta fún ẹ̀yin náà ẹ mú. ìbéèrè kẹfà. ìbéèrè kẹfà wọ́n ti mú. ìbéèrè kọkànlá. ìbéèrè kọkànlá ìyàtọ̀ wo ló wà láàrin ọ̀wẹ̀ àti àáró. ọ̀wẹ̀ òun ni wọ́n máa ń bẹ ọ̀wẹ̀ ni ṣùgbọ́n wọ́n máa ń ṣe àárò ni. tọ́ ẹ káre. ṣe wọ́n máa ń ọ̀wẹ̀ yẹn èèyàn máa ń bẹ èèyàn láti wá ṣe ṣùgbọ́n àárò wọ́n máa ń kọ́ ara rẹ̀ láàrin ọ̀rẹ́ ara wọn ni. ẹ gbìyànjú ẹ gbá ẹ gbìyànjú ṣùgbọ́n ẹ gbá ẹ jẹ́ n sáré sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ọ̀wẹ̀ àti àáró ọ̀wẹ̀ wọ́n máa ń bẹ ọ̀wẹ̀ ní gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ṣùgbọ́n tó bá bẹ èèyàn lọ́wẹ̀ kìí ṣe dandan ni kéèyàn san padà ṣùgbọ́n àáró ó pọn dandan kí èèyàn san àáró ẹnì kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta fún ẹ̀yin náà á láǹfààní àti ìbéèrè kọ̀ọ̀kan sí ní ọwọ́ yín ẹnì kọ̀ọ̀kan bóyá ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ti yín. ìbéèrè keje. ìbéèrè keje mo fẹ́ràn ìbéèrè yìí púpọ̀ ọmọ tí ó na ẹsẹ̀ wáyé nígbà tí a bí ni wọ́n ń pè ní Ìgè. Wọ́n ti sọ ta ló sọ Ìgè ọyẹ ẹ bá ń kí oríkì Ìgè ẹ bá ń kí oríkì Ìgè. Ìgè àdùbí ni wọ́n máa kì ní tèmi ọmọ bí bàbá bá lè kú òkú bí yeye. ẹ bá ń fún ní márùn-ún àtẹ́wọ̀ ìdá ẹnì kẹrin ẹnì kẹta ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ti tẹ̀yìn náà. ìbéèrè ogún. ìbéèrè ogún ẹ
ẹ ṣeun mo fẹ́ràn ìbéèrè yìí tí yorùbá bá ní ìbéèrè kẹrìnlá wọ́n ètí mu ẹ dárúkọ oríkì márùn-ún nínú oríkì olódùmarè ìbéèrè rọ̀ bí ẹ̀kọ́ oríkì márùn-ún nínú oríkì elédùmarè oríkì elédùmarè àkọ́kọ́ arúgbó ọjọ́ bàbá àwọn aláìní bàbá dókítà agbani paríparí ọlá ẹ bá nǹkan márùn lẹ̀ fún wọn gbà ó kù béèrè kọ̀ọ̀kan fún ẹnì kọ̀ọ̀kan ẹni àkọ́kọ́ ẹ mú béèrè. ìbéèrè kẹtàlá. ìbéèrè kẹtàlá ó rẹjú mọ́ mi kókókó ẹ parí òwe yìí àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù òwe Yorùbá àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù ta ni ó bá wa parí rẹ̀ o àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù. ẹ ti parí ṣé àkànlò èdè ní àwọn òwe. òwe ni ẹ bá ń parí rẹ̀ àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù. ọ̀gágago Chris. ta ló mọ̀ láàrin wa àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù. Adelu knockout. wọ́n tún ní bọ́ọ̀lù ọbẹ̀ béèrè kínní ẹ bá ń kó òdólẹ̀ fún àwọn ògbà o àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù ọjọ́ kan làárà bọ́n ojoojúmọ́ làárà ẹ̀tù àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù ọjọ́ kan làárà bọ́n ojoojúmọ́ làárà ẹ̀tù ẹ pàtẹ́wọ́ fẹ́mi náà tọ́ ẹ mú béèrè ẹni tí. ẹ má fọ ta ni ìbéèrè kan ìbéèrè kínní kí ni ìsun àti ìwàlẹ̀ akọ àtabo wọn gbà ó ẹ bá ń fún wọn ní márùn-ún ẹni tó kàn. ìbéèrè kẹta. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ọmọ mélòó ni Odùduwà bí? ọmọ mélòó ni Odùduwà bí? ẹ sọ. mẹ́ta ẹ pàtẹ́wọ́ fún wọn àtẹ́wọ́ yìí dá wọn lọ́mọ mẹ́ta ni Odùduwà bí ẹ̀yin aráàlú ọmọ mélòó ni Odùduwà bí? ọmọ méje ẹ̀sìn o ọmọ kan ni Odùduwà bí ọ̀kàn bí ló bí ọ̀kàn bí ló wá bí ọmọ méje wọn ò gbá o ìbéèrè kẹyìn fún ẹ̀yin ẹ bá mú nọ́mbà. ìbéèrè kẹfà wọ́n ti mú ẹ̀rìndínlógún 16 gan. òwe Yorùbá mẹ́ta tó ní ọmọ nínú òwe Yorùbá mẹ́ta tó ní ọmọ nínú òwe Yorùbá mẹ́ta tó ní ọmọ nínú àkókò ó ti ń. igi gogoro má gún mi lójú àtòkèrè láti wò ọmọdà ń bẹ̀. bámi ná ọmọ mi kò dénú ọlọ́mọ. mẹ́ta òwe mẹ́ta tó ní ọmọ nú bámi ná ọmọ mi kò dénú ọlọ́mọ. ẹgbà àkọ́kọ́ igi gogoro má gún mi lójú ó di méjì. ẹjọ́ ló sọ̀rọ̀. àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun wọ́. ó kù kan ẹ ti sọ mẹ́ta ẹ bá ń fún wọn ní mẹ́ta ẹ bá ń fún wọn ní mẹ́ta mo fẹ́ràn obì àbí. tọ́ ibi láti máa ṣẹnu ní déédéé síbi oníyẹ̀sẹ̀ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ ẹsẹ̀ ẹ̀kọ́ ìbínú Àjàní Akéwì ló kọ́ mi Àjàní Akéwì tí fèwì sọ̀jìnlẹ̀ ọ̀rọ̀ a tún pàdé lọ́jọ́ mi ọjọ́ rí a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ àwọn tó gbégbá òkè ó dàrú. ọṣẹ ẹ sì máa rí o ẹ gbàgbé ọṣẹ ẹ sì máa rí o ìkọ́ dára fún ẹ lásán. All right, I want to say big appreciations in a good recognition of Kábíyèsí Lóríọláwà from Medalli Station, Lagos Celebration. Àwọn ló ń kọ́ bẹ̀rẹ̀ ètò náà. Yes, àwọn ṣàmì dàbá.
gírí ọ̀la ní kàkà fídẹ́ ìdùbọ̀ ọ̀dọ́ ní ìkẹjà fọwọ́ dúpọ̀ ìgbóná lójú yóò bọ̀ ọjà ayẹyẹ bí òkò bí ìrẹsà bí ilé rẹ bí ilé òkúta pátátá oníjà àgbàdo pátátá oníjà sùn lọ ságìrì. Eléwélé ọkọ ya o, ọkọ ya, eléwélé ọkọ ya, kò sóòsà tó lé kò sí, eléwélé ọkọ ya, ọkọ ya o, eléwélé ọkọ ya, ọkọ ya, eléwélé ọkọ ya, kò sóòsà tó lé kò sí, eléwélé ọkọ ya. ọgbẹ́ni fìmá jùlọ ni. ó dà pé gbogbo àwọn tó ń kéwì ló ń gbowó bíbá yìí o ẹ jẹ́ jẹ́ kí wọ́n ju ìbílẹ̀ ìjàgbá jáde mo fẹ́ kéwì mo fẹ́ kéwì. aláyé tí bá máa kéwì bọ́ọ̀lù bọ́ọ̀lù mo máa ń gbà o. ìbílẹ̀ ìjàgbá ta ló ṣe o. ọ̀gáàrí ọmọ mi ọmọ tí bá ní kí n kéwì ọmọ ẹ̀kọ́nọ́mì bí báyìí. All right. This is the high time. I want to do the presentation of the award now. Yes. Please, can I have the name of the awardees? Dollar, let me have the name. Roger Musoloko Edamojo. Yes. Shogun Dada. Ibilafa. Ibilajaga. Ofe Gowoni. God bless you. Dara mi la account. Mo jẹ pampi lówó. Mo jẹ pampi lówó ni. Okay, mo lówó pè. 1,000, 2,000, 3,000, 4,000, 5,000. Tálọ́ bàbá mi tẹ̀lé. Tọ́lá ìjọba mi kò dání. All right. Please bring out your phone, everybody. This moment we have been waiting for. Okay. I beg your pardon. From now, I'll never perform Eshini Suluno. Into about on the one sheet there. So I want to start giving out the award now. Lẹ́ẹ̀kan sí mo ní mo kí kábíyèsí lóru ọlọ́wà, yes, from the Darling Station LTV. Alright, you call me MC Honeyboy. From your Instagram, YouTube, Facebook, WhatsApp, just go on MC Honeyboy and comment. The moment I giveaway lálẹ́. Yes, I used to have my program with DJ Maxwell on your Darling Station 106.5. Right now, the first award that we're presenting out as the best DOP. Please, I need somebody to video this for me. Who has my phone here with me? My God possess in the page me. My private PA today that is the phone. My phone, my God video the phone down me. Are we ready now? Keyboardist, please, I need a music interlude. Please. Right now, an award winning 2024 as the best DOP of the year. We have different nominees. We have nominees from Ghana. We have nominees from Kenya. We have nominees from 4 of African countries, from Ghana also. For the best DOP, an award goes to none other person but Show Obidere.
from ESO. Robo Talent Media. ESO. Creating DOP of the year 2024. See how God is a presentation award here for. All right, sir. Everybody present a phone, sir. All right, sir. Hey, you want to katika? All right, sir. Thank you very much. Robo Talent Media. Alájọ àbísọ́dọ̀ ẹ̀jọ̀ máa bọ̀ sá. Èmi mo ní bàbá tó ń ṣe ayẹyẹ lẹ́nu. Mo tún wá ní ọmọ méjì gbà kọ̀ọ̀kan tí wọ́n ń gbà. Lámọdé làbí àgbà. Ṣùgbọ́n wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n ń ta láwìn náà. Ṣé wọ́n ń ta láwìn? Robo Gbogbo Talent àtàwọn ọlọ́dọ̀ dẹ̀ wá ẹja bọ́ta. Gbogbo àtàwọn tẹ̀lé dọ́là wẹ̀ ẹja àwa bọ́ta. la lè tó. Màá bẹ̀ látòrí èmi. Ètò tiwa. Lórí ìdúgbà yìí. Amúlòdùn ni. Mo mú 1,000 lẹ̀. Ẹ̀jẹ̀ wá ní owó yà. Ètò tiwa. Yàrá tìkàtìkà. Mo dání o, àbí kó pé ní wọ́n sọ o. Àwọn tá a tẹ̀lé làwọn bọ̀. Sìkẹ́mi. Amúlòdùn ni. Bọ́tà sọ́ọ̀rì, àwọn tá a tẹ̀lé ẹ̀sọ́ wa ọmọ omi sọ́ọ̀rì. Ṣé tó sọ? Gbogbo àtà tẹ̀lé ẹ̀sọ́ wa ẹ̀bọ́ta. Akínyìn. Ó sì púpọ̀ ẹ̀kú. Ìrọ̀ o, ìlú múlẹ̀. Another one again. Mi gbà, èmi mo lẹ̀ jọ àwọn pẹ̀lú ìsìnkú náà ti gbà. Àwa la lè jó. Ó ṣe dàrí. Láti Amẹ́ríkà. Wọ́n ń gbọ́ wa. Àwọn tó kùtà bá ṣò wá dà. Talent Media máa rí o. Àwọn tá a fẹ́ ṣò wá dà. Ẹ̀sọ́ bọ́bá owó kìíní yẹn mú jáde. Lónìí èlò ni múlẹ̀. Ẹ lọ ra fíìmù wa. Wọ́n Dollar. Ó bẹ níta. Next person. ó dé èlò. Latest movie. Èlò. Ó bẹ níta. 2,800. So Ó kú bá ní 2,000 kiri market àbí kókó 5,000. Kó láì fẹ́ ṣe báyìí. Ó nà fún mi 200. Dọ́là mákàntì ẹ̀ wá. Ngbà bọ́ ní àǹtí 3,000. Ọ̀ya ọmọ transfer 2,000 sí ó di 5,000. God bless you. MC da. MC da. Fún ẹ lákàntì ẹ̀ wọ́n transfer 2,000. Ó di 5,000 sí àwọn tá a bá ẹ̀sọ́ àtà fún yín. Alhaji. ESO, congratulations. Okare. That's the award. DOP, best DOP 2024 goes to ESO. Sami níbo ló wà nítorí ọlọ́wọ́n bá. Sami bẹ́ẹ̀ sì ló gbé mi délẹ̀ yìí. Ṣàìnámì mẹ́ga tó ń kọ́ ní ọba. All right. Right now, the next award goes to. Yes, you are right in the set of category of the government titans. Please, I have your number. The titans. So we have the highest vote. Who could that be? Talent Media ló ṣe yí. The 20th. So the name goes to. And the winner of the highest vote. Onímọ̀ránù gbà ẹ́ ilé wọlé wá. Díẹ̀ bẹ́ẹ̀ máa lọ díẹ̀ wá ṣe lè ṣe kó. Iron vote goes to Abike Akewi. Nítorí màmí Àbíkẹ́, màmí Àbíkẹ́ tí mo bá ròde ni, mo kọ lẹ́tà kan. Èrè sí ayọ̀ Abike Akewi. èrè kì í mọ̀ délé. Àdúrà mi kan o, ó ti dìbò faramọ́. Ibi ètò náà. Àjíǹde ayọ̀. This gonna begin the presentation of the award. Ọtí gonna do, I'm gonna do, I'm gonna do. I'm gonna burn this up òkè. Life is beautiful, it's okay. Jésù ló kó èdè. Ayọ̀ mi dé, ayọ̀ mi dé. We're gonna do the presentation of the award now. Ẹ jọ àwọn olóṣèlú lọ́wọ́. Ariwo kan. Ṣàná mi They are treating the right of daughter. She has the largest number of votes.
nítorí Sami Best. You are going places. ọlọ́lá tí mo bá ròde ni. Máa bọ̀ mí báyìí náà. Súnmọ́ mi. Ṣígó díẹ̀díẹ̀ wá gbá yìí. Ṣígó mẹ́gà mi ní wá ìṣọ̀rọ̀ ẹ̀yà mi. àròlé mẹ́ga náírà ìtọ́sọ lọ́wọ́. Ṣé kí n gbàwọ́ tó yẹ fún mi tàbí kí n gbà padà? àsìmọ̀gá oníkan rẹ̀. Before I do the presentation of the award, yes, ẹ̀yin tí ọba wa kí o charge yín ẹgbẹ́ fún 5,000. àkọlà fọ́mọ̀ lórí. Yes, kí o charge yín. ó ṣe àlùlà fọ́mọ̀ nílùú onítìlẹ̀ tó kó ṣáínà mi mẹ́ga tó kọrin wá. Our daddy is here, we cannot talk. Ṣùgbọ́n ní ẹ̀rọ máa fi tó ní olóògbàlógbà lọ. Ṣẹ́gbẹ́ ní ìlú tó wá ní owó kó wá ṣe presentation award. Owó fi ṣe wọ́n. Owó pàtà nọ́mbà. Account number please. lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ ẹnì kan ò lè sùn gbàgbé tí wá. Ẹ máa gbé kí sí ni. ó gbé mi débẹ̀ ṣáná mi mẹ́ga tó kọrin. Abẹ́kẹ́ she has the largest vote. Ọ̀sẹ̀ tó ń bá ṣe rere o ìlàyé ọlọ́gbọ́n làwọn tí wá. all right, brother mi, let me do the presentation of the award. Bring it out. Yes. 2-5 kò tí pè ẹgbà lọ́wọ́ sí i. Oya. sà oya ẹgbà ló bá èmi ò lè ṣe é kí n má yin bàbá èmi ò lè ṣe é kí n má yin bàbá èmi ò lè ṣe kí n má fọpẹ́ fún sẹ́ẹ̀tì. Oya please do the presentation of the award. Bring it up finally. Sami Best gospel ló máa ń kọ ẹ jẹ́ ká ṣeré. Please, mọ́lẹ̀ ní ṣòro. And I please do the appreciation. Good evening, everybody. Ladies and gentlemen, I present this award, upcoming chanter. Congratulations, Shalewa. God bless you, man. Congratulations, man. Oh, more emotional. Hallelujah. Oya nítorí àbíkẹ́ ló ní. It's career presentable. Yes, náà fi sọ̀rọ̀. Ó ṣe ń wọ́n. Òní ìlú sọ̀rọ̀. Abika Chata, Ó ṣe ń wọ́n. one for a gift. Àdàmú ló sọ̀rọ̀. Ó ṣe ń wọ́n. Ìjìnlẹ̀. Esther Pebaniya. Ó ṣe ń wòye. Náà fi sọ̀rọ̀. Ó ṣe ń wọ́n. Yes, first raising title of the year 2024. Eyeremi Nafisat Taiwo. Ṣé olólo? Keyboardist, Adéẹ̀kọ́ pèsè. Single. Ìṣẹ̀lẹ̀ wá All right, Chata. Photographer. Àwọn èèyàn yìí dà. Sami Best òkèrè ni mo ṣe débí. Photographer. Adéẹ̀kọ́ pèsè fún ẹ rárá. Sọ̀rọ̀. Lórí igi yẹn. Ẹ jẹ́ ká sọ Mo ní wípé. chájì. Bẹ́yẹ ojú ọ̀run ṣe é jẹ kò yẹ nìkan. Ṣíkó. Ó yà èlò ló. Ìfàdórí. Ó sẹ́ni jọjọ náà bọ̀. Ìlàtọ́ ní nílẹ̀ wọn ò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ṣàbọ̀. Ó yẹ ìgbà tó bá rọ́dà yín. Mélòó mélòó ọ̀rọ̀ mi ṣàwọ̀ rẹ̀ ọjọ́ kẹfà tó fi ṣàfàràṣẹ lórí ohun gbogbo. Thank you. Oníbọ̀ ìlú gbé mi débí. Please can I have the second award now because of our time. Won't you allow to make the first stand? Dora, I need attention here now, please. Ìyá Ṣàná mẹ́ga ń bẹ níbi pátápátá. Please can I have the second category of the award? Ọlọ́lá tí mo bá ròde ní. Ó yá ká sáré ṣeré kò ṣàlékún. Àánú rẹ̀ lórí mi Ọlọ́run. Please can I have the second set now, please? Ṣẹ́gun má ṣe gún mi lẹ́sẹ̀ kó tó lè yọ. Káyé má ṣe mí kò tó gbà mí lẹ̀ kó mi yọ. Máa tọ́, má fà mí sẹ́yìn láwùjọ ẹgbẹ́ mi o. Ṣíkó, bring it out. Àṣìṣe Ríṣkó dà. Èmi kan mo níṣẹ́. Ríṣkó. Ṣé sì lọ ni? Sami Best ló gbé mi débi. Let's have the best commander of the year 2024. Ṣàná mi mẹ́ga tó. Where is he? Is he around? Ríṣkó, my
friend, I don't tell me by. When you are good, you are good. Yes. Bada. I need to video this. Friend, I can't video. Sugar, just 2 seconds. Go for me. For me, beat bada. Yes. Talent Media Award. Best comedian of the year 2024 goes to not all the person, but Alabi, Rudy Olabiloko, Risco, Rapataga, Amirudu, and the Nag. Risco! Ratapanya! Your great places. Ashton and the runners. What's about them? Out of Jordan. My is your daughter. With anybody that go level in that period. It is good. Ṣọlá ní Fẹ́mi ṣe jẹ́ sí mi. Ṣọ̀gá àbúrò mi ni. Ṣùgbọ́n báwo ni ti Fẹ́mi ṣe jẹ́ sí mi? Ratapania ọmọọṣẹ́ MC Honeyboy. Èèyàn MC Honeyboy. Àbúrò mi ni. Báwo ni àbúrò ìwé òkò ní ọ̀gá tiẹ̀? Ẹjọ́ máa ń rìn ní. But I love that. I love the union between you guys. You are going places. Go home, go okay? Photograph not there. What else? Let's go! Ó lè gbèsè lè já o. Ó yá nítorí Ratapania ló sọ wípé yé ògbógo fọ́ọ̀lẹ̀ mi. But God, let's do this again. Photographer! This is the official photographer. Dollar, I don't like this. People are moving already. Ratapania ló gbé mi débi lónìí kí n wá dé fẹ́fẹ́ lédi wá ní bàbá sí wọn ní gbogbo. Ọ̀gá mi ni Timothy MC Innocent. Risco. Ọ̀yọ́ nítorí Ratapania. Gbogbo ANCP pátápátá ni mo kí títí kan Tampan. What's now Talent Media Award 2024 edition. Creative Tanta of the year 2024. Those who not all the person, but Aderoke Adebisi Esther. Please can I have Esther now? Oyinbo lè bọ̀ bá mi máa yọ pọ̀. Please bring it down. Ẹjọ́ ẹgbẹ́ ìyá fọ́tò ìtẹ̀ ẹgbẹ́ wa wọ ní òjò. Photographer stand there, don't go there again. Esther, àwọn ti jẹ́ rẹ̀ náà. Mi wá o. Ìjẹ́gẹ́bẹ́ ti gbẹ̀rẹ̀ ayọ̀. Hey, small but 90. Very far. Treasurer leader. Tell flower. Tell we say. You do not see it. I'm a new level. Down below. Tell me the church away. I can't have a friend, but I'm making. Oh, you're saying, I can't have any job. Alẹ́ ṣẹ́jọ́ ẹ fún mi ní Skoskola. Ìjẹ́gẹ́bẹ́ ti gbẹ̀rẹ̀ ayọ̀ mi wá. Let's have it. Iná mi ti dé, mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Ayọ̀ mi ti dé, mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Ìgbéga mi ti dé, mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Ẹ wá bá mi jó, ẹ bá mi yọ. Ìjẹ́gẹ́bẹ́ ti gbẹ̀rẹ̀ ayọ̀ mi wá. Ìjẹ́gẹ́bẹ́ ti gbẹ̀rẹ̀ ayọ̀ mi wá. Thank you very much for bringing up finally. Yes, Olafin, after this award presentation, Olafin, please come for a presentation now. Yes, and the award of Best Makeup Artist of the year 2024. Who could that be? Taking up, bring it down. Thank you. Akindele Damilola Moreni Keti Dami Gold.
Yes, she'll be having the award of the best makeup artist 2024. Ever before that, Joe. Kí o tó lè gbà wọ́n lórí makeup, àwọn makeup yẹn àmì ìbára sọ́kọ̀ ẹ̀ máa wọ náà. Àtẹ̀tẹ̀ fàdé tí o fà ní láti gbọ́ sí lójú báyìí. Ó máa star ọ̀rọ̀ ni. Ẹ lè dá àwọn tọ́jú wọn kọ̀. Call your family, your friends. Very good. Eso, very good. Very good. Emma, we do the presentation. Nice one. Nice one. Jágbe Eso sí ní báyìí. Màá sọ pé màá gba 10,000. Eso wà ní báyìí. Màá gba 7,500. Alright. Please. Oye fa. Ẹ tó bá mi gbowó dáa. Oya sí wa sínú abọ́. Sami best. Ẹ gbà kánò ẹ ṣe ń sísìn. Ẹ ṣe ń sìn. Ẹ ṣe ń sìn. Alright. Photographer, please can we have it? Yes, let's have it. Let's have it. Mo fẹ́ máa gbóhùn rẹ̀. Bọ̀mí o, ní mo ṣe gbàdúrà nípa gbogbo yé. Mo fẹ́ máa gbóhùn rẹ̀. Bọ̀mí o, ní mo ṣe gbàdúrà. Mo fẹ́ máa gbóhùn rẹ̀. Your gift. Ní mo ṣe gbàdúrà. Thank you very much. Mo fẹ́ máa gbóhùn rẹ̀. Bọ̀mí o, ní mo ṣe gbàdúrà. Lórí Yorùbá mo létí mo fẹ́ kó wọ́n yẹ. Thank you that finally. Thank you that finally. You have to take a break for this now. Allah's film, please, you have 2 minutes. Tí aláṣẹ olùdarí Media TV talent tọ́ba fún láwọ̀ àmàṣẹ́lẹ̀ tọ́sí sí oníkálukú àmàlọ́ni. Please, are they ready now? Allah's film. Níbo lọ́wọ́? Please, let's have it. Let's have it. Let's have it. Every 2 minutes, Joe. Silence everywhere. Are we ready? Let's have it now, please. Allah's film. Ẹ̀bùn fẹ́ǹsì wọlé ẹni rí ẹ̀. Àròjọ Mùsùlùmí ẹ̀dá ọkọ̀ ẹ̀jọ̀. Alesh.